ẹ̀yin gan mẹ́ntó ní iléyá àwa lálẹ́ iléyá àwa ló yẹ Christian ló yẹ ọmọ pẹran ẹnìkan níbo ló ṣe jọ Christian ọmọ mélòó l'Ábúráhámù bí 2 ó bí kan Ismail ó sì bí kan Isaac táwọn fẹ́ dú lọ́rùn táwọn fẹ́ pa ṣe bá Isaac ni Ọlọ́run sì mú ẹran wá dípò Ismail tó jẹ́ gbogbo bàbá gbogbo àwọn mùsùlùmí pátápátá ìgbà tí Ábúráhámù mú Isaac lọ kò sí nílé wọ́n lé bàbá àti màmá ìyá àti òun wọ́n ti lé wọn jáde ní táìmù so Isaac ni wọ́n fẹ́ dú lọ́rùn ọmọ tí Sárà bí ní ògbólógbò rẹ̀ nígbà tí wọ́n sì fẹ́ pa wọ́n mú kí ni àgbò wọ́n fi substitute ẹ̀ wọ́n sì ta ló yọ pẹran in táwọn gbà kan rí àwa ló yẹ ká pẹran ẹnìkan ní pásítọ̀ ṣe ń jẹ ẹran ọdún mò ní jẹ kí ni bẹ́ẹ̀ kí ló dé tó fẹ́ jẹ tó bá fẹ́ jẹ ẹran léyà lórí àwọn pásítọ̀ alákatakítí kan jẹ ẹran léyà ẹran rẹ ló ń jẹ ẹ wá gbọ́dì tí àwọn Christian fi yarí pé àwọn ò jẹ ẹran léyà mọ́ ó so simple gan nígbà tí àwa tá a jẹ ẹran Ọlọ́run kan fi ayé Isaac ṣe àpẹẹrẹ ni bí Jésù ṣe wá báyìí ó ní ẹ jẹ́ kí n kúkú jẹ́ ètùtù because n tẹ́ ẹ mọ́ fi ẹran léyà ṣe ètùtù ní ìrúbọ ní ìrántí ní ẹ kúkú pa mí ẹ jẹ́ mi ò jẹ ẹran léyà fún gbogbo yín lẹ́yìn tí ẹ bá ti pa mí kẹ́nìkan kan mọ́ pa nǹkan kan mọ́ so ní kété tí wọ́n pa ọjọ́ tí wọ́n gbogbo ẹ̀jẹ̀ torí ọdún ẹ̀jẹ̀ lọ́dún léyà ọdún tí gbogbo èèyàn gbọ́dọ̀ pa ẹran ni ẹnìkan ní ṣe ń bá jẹ ẹran léyà ọkàn jẹ náà ni kò ṣe nǹkan kan now wá gbọ́ bí wọ́n ṣe dú Jésù tí wọ́n mọ̀ọ́mọ̀ fi adé ẹ̀gún ẹ̀jẹ̀ jáde ọwọ́ rẹ̀ ẹ̀jẹ̀ jáde ẹsẹ̀ rẹ̀ ẹ̀jẹ̀ jáde ẹgbẹ́ rẹ̀ wọ́n gún ẹ̀jẹ̀ jáde gbogbo ẹ̀jẹ̀ ẹ sọ pé gbogbo ẹ̀jẹ̀ wọ́n gbà tán lára ẹni lójú ẹsẹ̀ ní fọ́ìsì yẹn jáde láti ọ̀run pé kò sí orúkọ míì mọ́ lábẹ́ ọ̀run tàbí lè gbà yín là tó kọjá orúkọ Jésù. ẹ wá wo nǹkan o gbogbo ẹ̀yin ọmọ Ismail amọ̀njẹ́ o ilé ike sáwìà ni mo lọ mo mọ tí wọ́n ń pè ní sàká mo mọ tí wọ́n ń pè ní jàká kò jọra wọn o nà o ẹ wá gbọ́ nǹkan tó dáa jù ní kété tí wọ́n gba gbogbo ẹ̀jẹ̀ yẹn tẹ́lẹ̀ tí wọ́n bá pa ẹran ẹ̀jẹ̀ rẹ̀ ó wọlé bọ̀ nítorí pé wọ́n ti fi Jésù ṣe ètùtù òun ni wọ́n fi ṣe atonement gbogbo ẹ̀jẹ̀ tó yẹ kó wọlé ó wọlé mọ́ ẹ béèrè pé gbogbo ẹran tí wọ́n pa lánàá bóyá ẹ̀jẹ̀ rẹ̀ wọlé agànmọ́lẹ̀ báyìí bọ̀ bí wọ́n bá pààyàn tẹ́lẹ̀ Ísírẹ́lì nígbà tí Kéènì pa Ébẹ́lì ó sọ nǹkan kan ó ní ègbé ni fún ìwọ ilẹ̀ tó lanu gba ẹ̀jẹ̀ arákùnrin rẹ̀ ó gbé ẹ̀jẹ̀ Ébẹ́lì mi bọ̀ ní kété tí Jésù olùgbàlà kú tán báyìí gbogbo ẹ̀jẹ̀ ọlọ́mọ òun ló fi jẹ́ wípé kò tí ì sí ọdún iléyá wọn ò bá ṣe lásìkò ẹ̀rùn òjò ọ̀rọ̀ ni ẹnìkan ní kí ló dé yóò san ẹ̀jẹ̀ yẹn ìjìnlẹ̀ lọ́rọ̀ àwọn máa rí sí ni ìjìnlẹ̀ lọ́rọ̀ náà àwọn máa rí sí ni. Christian ló ní léyà Christian ló yọ pẹran léyà bọ̀ Jésù olùgbàlà nítorí bó ti wá ó ní mi ò fẹ́ ẹ̀jẹ̀ ewúrẹ́ mọ́ mi ò fẹ́ ẹ̀jẹ̀ àgùntàn mọ́ gbogbo ohun tí kèfèrí bá fi rúbọ wọ́n fi rúbọ sí òrìṣà wọn ni mò ń ka báìbù fún yín ni o so a nílò ìrúbọ míì bọ̀ torí kálíbà mú wọn kálíbà yí wọn padà tí wọ́n bá gbẹ̀ràn fún ọ jẹ́ bí wọ́n bá gbé ráìsì wá ṣe ó ní kí n lè bá jèrè kèfèrí mo di kèfèrí so that I can save the Gentile I become Gentiles so kì í ṣẹ̀ṣẹ̀ mọ́ dájà alẹ́ mọ́ dẹ̀jẹ̀ ẹ̀sìn lẹ̀ Ismail ọmọ Abraham ni Isaac ọmọ Abraham ni ọmọ bàbá kan náà ni wá why are we now fighting bàbá tó bí mi ìyàwó méjì ló fẹ́ ìyálé àti ìyàwó mọ́mì ti wá níyàwó màmá kejì ìyálé wọ́n sì bí àwọn ọmọ ẹ wá wo àwa ti di gbàgbọ́ gbogbo àwọn yòókù mùsùlùmí ni wọ́n ṣẹ́jẹ̀ mi kọ́ ní bẹ lára wọn ṣé ń wà rí bọ̀dá mi Rashidi àbí bọ̀dá mi
ìmbà ní wọ́n yé ṣe bọ̀dá mi o Jésù ti dọ̀rọ̀ irọ́ ṣé wàá mọ nǹkan tó dáa jù kò sí ìkankan wọn tí ó tẹ̀lé mi dé ṣọ́ọ̀ṣì tí wọ́n bá wá bàdàn lọ́la ọ̀dọ̀ mi lọ́pọ̀lọ́ ọ̀dọ̀ mi wọ́n ń bọ̀ kò síbòmí ọ̀dọ̀ mi wọ́n ń bọ̀ bẹ́ẹ̀ àwọn wá o ọ̀dọ̀ mi wọ́n ń bọ̀ so kí ló dé tó sá fún fámìlì kí ló dé tó dá gbogbo nǹkan rú àwọn tó yẹ wọ́n máa tẹ̀lé wá ṣọ́ọ̀ṣì tó bá ṣe pé bàbá mi ń bẹ láyé ibi tí ó jókòó sínú ní ti wọ dé ṣọ́ọ̀ṣì ẹnìkan ní kí lẹ́ ṣe gbogbo nǹkan léyà ní rà fún títí màá ní mo ti ra nǹkan léyà o gbogbo ọjọ́ Christmas ẹ̀yin náà gbẹ̀mí náà dé ṣọ́ọ̀ṣì ẹ yé jẹ́ àfikẹ́ luké ẹ jẹ́ ká sowọ́ pọ̀ ṣé wàá mọ tó dùn mí jù ní UK bóyá wọn bí dáa kí wọ́n gbẹ̀ràn sí létà kí wọ́n du ẹ̀ràn léyà lọ́rùn lọ́sẹ̀ wọn ò mọ̀ ni mo wá pé a pe sísítà wa tó wà ní Dubai lánàá pé bó ni wọ́n ní ìdájí ní gbogbo wọn ti dárí pẹ̀ràn wọn wọn ò lè pa lójú ọ̀sán òfin wọn ò gbà bẹ́ẹ̀ Nàìjíríà láti dìdàkudà ẹ̀rí tẹ́lómi ọ̀hán kéwù sí ara ẹran akọ́sí tí ọmọ pọ̀ mọ́ ni gbogbo kéwù yẹn yà sí ni èpè ni so tó o bá jẹ́rú ẹran bẹ́ẹ̀ odidi oṣù mẹ́ta mọ̀ ṣe deliverance fún ọ ẹran tá à ń sọ yìí wọn ó ti fi kàn tọ́rùn ó ti wọ̀ mí tẹ́ ẹ fẹ́ jẹ ẹ ti fi jà ẹnìkan ní sẹ́ran tí wọ́n fi jà tí wọ́n fi ń kàn kọ̀ wọlé yá tẹ́lẹ̀ wọ́n ní màálù ọ̀wọ́lé yá ràkúnmí ọ̀wọ́lé yá bọ̀ ní ìsìn wọ́n ti wọ̀ so mo gbọ́dọ̀ yọ fún ọ irú èmi tí mo jẹ́ Smaila yìí oore ọ̀fẹ́ la fi gbà mí ẹnìkan níbo ló ṣe jẹ́ Ephesians chapter 2 verse 8 ó ní nítorí oore ọ̀fẹ́ ẹ̀yọ́nú la fi gbà yín là nípa ìgbàgbọ́ àti èyí ni kì í ṣe ti ẹ̀yin tìka lára yín ẹni tó bá wù ní kí wọ́n pè ẹ̀bùn Ọlọ́run ni ṣètò nìkan bá dìde tó wá sí báyìí mo nígbàlà I'm born again mo ṣàkóso wọ́n wú ọ sí láàánú ni pé ìyí ni ẹjẹ́ àgbàlà ẹjẹ́ yọmọ lọ sá gbogbo èèyàn tí Ọlọ́run dá nínú ayé tó bá ṣe pé 6 million ni 3 million ni ó gbà tí ẹni pé kọ́ kà ó mọ́ so tí n bá láwọn owó wọn fẹ́ gba Jésù ní ìsìn tó rìn dì má ga kò lè dùn mí ó ní nínú gbogbo ọmọ tó fún mi kò sí ètò ṣègbè àyàfi ìmọ̀lẹ́ yín wo lẹ fẹ́ gba Jésù ẹ̀ mọ̀ bọ̀ wájú tí n bá yọ tó ń sáré bọ̀ torí pé ìsọmọ ègbé wo John chapter 1 John 1:12 ó ní ṣùgbọ́n iye àwọn tó bá gbà á kí n la fún wọn láti ṣe kí ni. ó gbà mí là mo dúpẹ́ ó gbà mí là mo láyọ̀ ó gbà mí là inú mi dùn ó gbà mí là mo yìn ọ́.